àkùlíyà tó dáa gbogbo yín tẹ́ bá tẹ́wọ́ sọ́lọ̀ tẹ́ ń bẹ lọ́wọ́ fún Muslim world ẹ̀ ń bẹ lọ́wọ́ fara Gaza àdúrà tí iná gbà lágbára lọ àdánwò tí wọ́n rí wọn ẹ̀ ní rí lágbára lọ fọlọ́njẹ́ orí bẹ́ẹ̀ ó sì bẹ́ẹ̀ fapẹ́ẹ́dẹ́ fọlọ́n ìkẹrẹ àtọ́lá rẹ̀ kọ́ máa bá aṣáájú ẹ̀dá Ànábì Muhammad nítorí pé ìtì ń lọ yìí ogun àgbáyé ni ogun àgbáyé ṣùgbọ́n lórí ta ni lórí mùsùlùmí àgbáyé àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́ta ó ti fi hàn wá wípé ogun àgbáyé ni ó sọ fún wa pé ó kọ mẹ́ta tógun yìí jẹ́ tó tún relate mọ́ ìṣẹ̀lẹ̀ mẹ́ta tí mo fẹ́ dákọ̀ yìí òun ló fi hàn wá pé ogun àgbáyé yìí tá a kò lógun àgbáyé torí oríṣi mẹ́ta ogun àgbáyé yìí tó tún wá ní nǹkan mẹ́ta against àwa mùsùlùmí ẹni ọba ya wèrè lásán àbọ̀lọ́wọ́ ọba ọmọ wulẹ̀ fún lọ́pọlọ ọ̀yá wèrè àmọ́ kò fún lọ́pọlọ àbí ó ya wèrè ó sì lọ́pọlọ àmọ́ ọlọ́run ti sọ ọ́nù kò tí jẹ́ kọ́ ọmọ náà títí ó fi mọ̀ náà ọlọ́mọdé ajá kankan ló mẹ́tẹ̀ẹ̀ta já mọ̀ náà ọlọ́run má jẹ́ orí wọ́n dàrú o má sì jẹ́ ajá láì màkàn ọlọ́run má yà wá wèrè ẹni ọba ya wèrè lásán torí rẹ̀ dàrú aláìmọ̀kan lásán àbẹni tí kò yé ní ọ̀tà kó tí mo fẹ́ fi múlẹ̀ sókè tí mo fẹ́ fi múlẹ̀ ni pé ogun tí ń lọ yìí ní Gaza ogun alágbèlébù ni ó dé ní ogun kí ni mo pè ó alágbèlébù ogun Yahudi ni àwọn alágbèlébù àwọn ní Christian ogun Yahudi ni àtàpẹ̀ ní Yahudi náà pè ní Jew ó tún wá jẹ́ ogun àwọn tí ń darí ètò tí wọ́n pè ní New World Order àwọn adarí ayé tuntun ọ̀tọ̀ ní àwọn adarí ayé àná láyé àwọn fascist àtàwọn nazist but today wọ́n ti destroy àwọn nazist wọ́n ti destroy àwọn fascist nazism ní ìlú Germany àbí fascism ní ìlú Italy àbí other empires tó ṣubú níbi ogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì òun ló fi àyè gba kálágbára ayé ẹlẹ́ẹ̀kẹta dìde alágbára ayé ẹlẹ́ẹ̀kẹta ní dankan rí alágbára ayé aláàkọ́ àwa mùsùlùmí ni a ní òǹkà orílẹ̀ tó lé 50 tó kójọpọ̀ tí o máa ń jẹ orílẹ̀ Islam tí Tọ́kì nìkan ń darí wọn òun ló darí wọn káyìn Tọ́kì ló darí wa káyìn nígbà kan Baghdad ní darí wa nígbà kan Iraq náà ní ìdarí wa nígbà kan Saudi Arabia ní darí wa ní ìlú Madina nígbà yà wọn shift kó ń bẹ lọ àwọn àyè míì ṣùgbọ́n lónìí kò sáàyè kankan fún abáyé tí ń darí wa àti wọ́n ti fọ́n wa ká wa kọ́ la mọ̀mọ́ fà ká wọ́n ṣiṣẹ́ nítorí àdánwò tí ń bẹ láàrin tìyà náà iṣẹ́ wọn yọ ogun tí ń bẹ yìí tabapẹ̀lógún alágbèlébù á ní sáwọn alágbèlébù ní ìjà ni bẹ́ẹ̀ ni kí ló dé gbogbo àwọn orílẹ̀-èdè ńláńlá ààrẹ wọn àbáwọn ọ̀jọ̀gbọ́n wọn kódà tí ma Amẹ́ríkà ló ní ìjà tí ń lọ yìí láàrin Hamas àti Israel agbára rẹ̀ ọ̀ka láti dájà Israel gangan fúnra rẹ̀ gan jẹ́rìí pé òun ò lè dá ogun ìjà tí kì í bá ṣe Amẹ́ríkà Britain France lọ́rọ̀ tí wọ́n kọ́ lẹ̀ lọ́rọ̀ tí wọ́n rí kọ́ọ̀dù lẹ̀ lọ́rọ̀ táwọn gangan ò ní dídá ìdí mo ṣe sọ̀rọ̀ yìí pé tí ì bá ṣe àwọn orílẹ̀-èdè yìí àwọn ò lè rógun ìjà táàrí wọn ń bá jà ṣé bí Amẹ́ríkà ṣe ń ẹ̀pù ẹ̀yìn làwọn náà rí Russia tí ó ẹ̀pù Hamas no kódà rí inú orílẹ̀-èdè Lárúbáwá Emirates tó ń sẹ́ndí $2,000 sí Israel lórí ẹnìkan ṣoṣo tó bá ń tí ó kú nínú Israel lọ́lọ́ yan Palestine Lárúbáwá mùsùlùmí jẹ Lárúbáwá mùsùlùmí Emirates tó wá ń fún Israel lówó
pé tó bá wound ẹnì kọ̀ọ̀kan tó bá wound báyìí yóò gba 2,000 èlò wa lẹ́ni tó bá kú yóò gbà. ṣé emirate tó pé gbogbo pátá mùsùlùmí ni lárúbáwá ni wọ́n ọmọ ìyá Palestine ni wọ́n àjọ ní aksọ ni sóun lọ yẹ kó join Israel ǹjẹ́ ìmọ̀ kó ogun àgbáyé nù èyí tí ń lọ yìí ogun àgbáyé nù àwọn ọ̀tọ̀ ọlọ́run kó mọ̀ náà fi kí àárín wa sọ́dọ̀ wọn ọ̀pọ̀ lọ́tẹ̀ yìí o wọn ọ̀pọ̀ tán lè gbójú jáde ṣùgbọ́n àkọ́kàn bẹ tí wọn ò yéé wà pẹ̀lú kí ni o Israel nítorí pé wọ́n fẹ́ yọ Amẹ́ríkà nù wọ́n rò báwọn ó rí dáadáa kan lọ́dọ̀ Israel àmọ́ àtà wí nìzọ́ọ̀mù ni o ìjọba wọn ni o kì í sáràlú o tọ́ba ni wọ́n dìbò lù over 90% aráàlú ni ó ní ara ẹgbẹ́ Hamas ló wà ẹgbẹ́ Palestine ló wà ṣùgbọ́n gbogbo orílẹ̀-èdè tí ń bẹ lágbàáyé lónìí àwọn díẹ̀ ní ń jẹ gàba lé wọn lórí bó ṣe káàkiri àgbáyé nù kì í sáràlú kì í ṣèfẹ́ aráàlú wọn fi ń darí ìlú mọ́ òun lọ́wọ́ dé Emirates náà àwọn ọmọ ọba kan tí wọ́n kóra wọn jọ ìdílé kan tó kóra rẹ̀ jọ ní ọ̀fẹ́ fipò lẹ̀ lọ́wọ́ àròbẹ̀ tí ò ní jẹ́ kí ipò wọn yẹ bọ́ mọ́ òun lọ́wọ́ òun ní Israeli àti Amẹ́ríkà tó o bá ti ń ṣe ìfẹ́ Amẹ́ríkà tó o ṣe ìfẹ́ Israel kò sẹ́ni tí ó gbàjọba lọ́wọ́ àwọn ìjọba fẹ́ gbà wọ́n àdáàbòbò àwọn lọ́jọ́ wọn lẹ̀ pọ̀ mọ́ Israel against àwọn ọmọ ìyá wa ní Gaza àmọ́ tàbá pẹ̀lú ogun alágbèlébu gbogbo àwọn tó jẹ ogun alágbèlébu àná yàtọ̀ sí Russia àwọn tó jata àná yàtọ̀ sí Russia àwọn náà ń kówó fún Israeli lọ́wọ́ báyìí pé kọ́ máa jà lọ. Sọ̀dáwùdí ní Àyùbí gẹ́gẹ́ ọgọ́rùn-ún mélòó ọdún sẹ́yìn tó bá wa jà láti gba mọ́sálásí Action Palestine ó gbà lọ́wọ́ àwọn alágbèlébu Europe àwọn Britain ẹ̀gbọ́n mi ọwọ́ àwọn Britain ló ti gbà kó lọ́wọ́ wọn wá láti ta ni wọn á wọ bẹ̀ kì í ṣe láti inú ilé wọn wá láti ta ọlọ́run dẹ̀ bá ní gbé Sàláwùdí ní Àyùbí dìde láti Iraq ọlẹ̀ Egypt pọ̀ mọ́ Syria ó wá fi já àwọn ológun wá lé wọn dànù ọba ní gbà lọ́wọ́ àwọn alágbèlébu Europe yẹn tí mo sọ̀rọ̀ wọn àwọn ní Britain tó ń kówó fún Israeli lónìí tó kó bàálù fún tó ti wá kọ́ ọmọ ogun dé Yemen báyìí ó ti kọ́ ọmọ ogun dé odò tó súnmọ́ Yemen báyìí pé Yemen ìwọ náà máa gbìjà àwọn ará Gaza àwa náà ó sì máa bọ ọjà ń bí ó ti kọ́ ọmọ ogun dé o àwọn alágbèlébu àná nígbà tí ó ti sì ti ń jẹ́ Israel àwọn ló tó start ogun báyìí o àwọn alágbèlébu ara wọn lamẹ́ríkà ti jáde tóun náà lead ogun báyìí níṣẹ́ ni Amẹ́ríkà ń pọ́ǹpù owó àti nǹkan ẹ̀jà fún Israel máa pa wọ́n lọ 95% bọ́ǹbù tí Israel lò tó pa nǹkan rún jù Amẹ́ríkà ló kó lẹ̀ títí dòní àárọ̀ yìí àná ẹjọ́ ń lọ báyìí nílà ayé South Africa tí èsì lárúbáwá kìí ṣe mùsùlùmí òun ló gbé Israel lọ ilé ẹjọ́ pé apààyàn ni ọ́ ẹ̀yin ilé ẹjọ́ àgbáyé fìyà jẹ gbogbo lárúbáwá àti mùsùlùmí lágbàáyé ẹnìkan kan ọ̀dọ̀rú ẹ̀ o lè tọ́ pé Christian lọ́pọ̀ jù mẹ́ orílẹ̀-èdè Mandela lọ́wọ́ ló wọn ọ̀fẹ́ yàn jẹ́ ó lè mẹ́yìn ìbò ìpọ̀ bẹ́ẹ̀ ṣe fìyà jẹ òun náà rínú tẹ́ẹ̀tì Mandela máa ẹ̀wọ̀n fún odidi 27 years nítorí pé ń jà fómìnira South Africa ìkànnì ọ̀dà àwọn ó sì gbé iṣẹ́ ìlọlé ẹjọ́ wọ́n ń rojọ́ lọ́wọ́ ẹ̀ o níbi wọ́n ti ń sọ fún àjọ àgbáyé ìwéwé ẹ̀yìn adájọ́ àgbáyé yìí tí wọ́n lọ sí bíi 15 láti orílẹ̀-èdè 15 wọ́n kàn ní ìdíkà adájọ́ mẹ́jọ péré kó support wọn tádájọ́ mẹ́jọ bá ti support wọn ìyà jẹ Israel ìṣe ń gbé lọ gbogbo adájọ́ mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn kó support wọn ṣùgbọ́n torí pé àgbáyé ni ìjà àgbáyé ni ẹ̀rù akáyà òkè lọ́wọ́ pé àgbáyé tó ti di àgbáyé alábòsí ọ̀nà méjì lágbà àyà òkè ṣé àwọn orílẹ̀-èdè tó donate àwọn adájọ́ yìí wọ́n ní pè wọ́n pé ẹjọ́ àbòsí ni kẹ́ ẹ dá ó dé ní ẹlẹ́ẹ̀kejì tílé ẹjọ́ àgbáyé
International Court of Justice. Tó bá dá ẹjọ́ pé Israeli jẹ̀bi ẹ arrest àwọn olórí bẹ̀ àwọn olórí tí ó arrest dà orílẹ̀-èdè márùn ló lè arrest méjì péré ló wà pẹ̀lú wa àwọn olórí yìí wọ́n sì nẹkẹ́nẹ́ka lọ́dọ̀ wọn tó burú jáì tí kan nù wọn tó bá ti ń fìyà jẹ èèyàn báyìí ń táwọn tí wọn faramá nu wọn lè máa ṣe kọ́ máa sọ̀rọ̀ wọn gbọ́dọ̀ gbìjẹ tí wọn fìyà jẹ wọn ti jọ múlẹ̀ rẹ̀ àmàrùn ní tamẹ́ríkà bá ń fìyà jẹ èèyàn àwọn lè máa bú Amẹ́ríkà pípọ̀ tí àwọn lọ́rùn ṣùgbọ́n gbọ́dọ̀ bá Amẹ́ríkà jà bí Rọ́ṣíà ṣe bó ṣe kára Rọ́ṣíà lára tó ó pa àṣẹ fún Amẹ́ríkà yìí pé ó lọ gbé wọ́ọ̀ṣìpù ẹ tó tóbi jù ó gbé lọ sí ìlú ó gbé lọ sí orí omi Gaza orí omi Lárúbáwá tá ló fẹ́ bàjẹ́ mẹ́wọ̀n àwọn òní bá gbà á wọ Amẹ́ríkà àwọn òní bá gbà pé ṣìpù yẹn Israel nìkan ló wá save ọ wá save Israel o ọ fẹ́ threaten àwọn ọ̀rẹ́ wa tí ń bẹ Middle East that is secret tẹ́nìkan kò tí ì sọ ní mo sọ fún yín ní orí mímbàrí t'Amẹ́ríkà ní last week long tó fi kéde pé ọ̀dà ṣìpù òun o tó ń kó wá pò ń fẹ́ fi gbìjà Israeli òun ti gbé kú ó sì gbé kú lóòótọ́ ó gbé kú ọ̀tàn Israeli gan ọ̀mọ́ rísì Israeli láti lọ gbé ìgbìmọ̀ ládìde láti lọ bá àwọn Amẹ́ríkà pé ṣe fẹ́ padà lẹ́yìn wa ni bẹ́ẹ̀ ṣe gbé ṣìpù tó kó àwọn bàálù jagun yìí lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe gbé dé ẹ̀rù tí ń bàráhùn ẹ̀rù ń ba Yemen ẹ̀rù ń ba Turkey gbogbo orílẹ̀-èdè tó gbórí jáde nínú orílẹ̀-èdè mùsùlùmí àbí lárúbáwá ipe kò dáa tó sọ̀rọ̀ tán ẹ̀rù ń bà wọ́n gbogbo wọn ti mú wọn níwà yìí pé ọkà àbùkù Israeli o àwọn ọ̀fẹ́ já o ọkà àbùkù o ṣùgbọ́n bó ṣe rí ṣìpù Amẹ́ríkà ẹ̀rù bà wọ́n nígbà Amẹ́ríkà wàá gbé ṣìpù ìkú òmẹ ẹ̀rù àbá Israeli ṣé ìwọ Israeli sọ fún àwọn orílẹ̀-èdè sọ fún ẹni yìí pé ẹ lọ àtàkì Israeli sọfẹ́jọ́ wọn àtàkì òun ni wọ́n rò bí bọ́yá ó ti padà lẹ́yìn òun ni Amẹ́ríkà gan ọ̀sán èmi wá ń sọ fún yín lórí mímbà rẹ̀ ìpè ń tọ́fà òun náà ni threat ní orílẹ̀-èdè kápẹ́rẹ́ náà ni Russia ó lóun ò ní káǹtì ẹ̀ pé bàálù tó gbé lọ Gaza lọ́fẹ́ lọ́ọ́ bá jà ó ti pọ̀ ju Gaza lọ ọ̀fẹ́ threat àwọn ọ̀rẹ́ mi ni gbólóhùn tí Russia sọ yìí ń gbọ́ ọmọ túmẹ̀ ìtumọ̀ méjì ló ní nínú omi ní ònìmọ̀ túmọ̀ rẹ o ìtumọ̀ méjì ló ní ìtumọ̀ kan tẹ́ bá gbé sí weight kò ju 1 lọ ìtumọ̀ kejì tẹ́ bá gbé sí weight 100 ni ọwọ́ àdìrò ọmọ 1 ojú kejì ó sì jẹ́ 100 kọ̀ wá mọ́ 100 ṣé wàá yìí lórí 1 mark tọ́gbà ni you know why Russia and threat America tọ́pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ìwé ìròyìn àti tẹlifíṣàn ṣe gbé ipe ship tó gbé lọ bó ṣe gbé débẹ̀ ní Russia president wọn Vladimir Putin ó sọ̀rọ̀ minister of foreign affairs ó sọ̀rọ̀ pé àwa o ship tí Amẹ́ríkà gbé wá bẹ̀ ó ti tako intaajọ fẹnu kò sí ship yẹn ìyẹn gbé lọ sí irú area àwọn àfikún ẹ̀kọ́ fẹ́ jẹ gàba lórí àwọn orílẹ̀-èdè tí ń bẹ lérí àwọn area àbí tó sì gbé lọ bá area àbí táwọn ọ̀rẹ́ ń wà ní especially Iran tó jẹ́ pé nígbà tó ń fìyà jẹ Ukraine lọ́wọ́ Iran kó bàálù bọ́ǹbù oríṣiríṣi ó bùn Russia máa fìyà jẹ ọ̀tá rẹ̀ Iran support ọmọ tí ó fi gbà nísìnyí ó ti wá gbé bọ́ǹbù rẹ̀ lọ́bẹ̀ àwọn orílẹ̀-èdè kan sì fẹ́ sọ wọ́n ti fẹ́ di mọ̀nàfíkì nínú wọn Saudi Arabia ó ti lọ ṣe meeting Moscow wípé àwọn Amẹ́ríkà wọ́n ti ń fúnlẹ̀ mọ́ wọn jù lóòótọ́ tó Amẹ́ríkà lòún ṣe o ṣùgbọ́n wọ́n ń fúnlẹ̀ mọ́ wọn jù ṣé tóun bá sáwá bá Russia ṣé Russia lè sọ̀hún mọ̀kọ́bìnrin pé gbogbo nǹkan tóun bá fẹ́ rà tóun máa rà lọ́wọ́ Amẹ́ríkà ọwọ́ Russia làwọn ti máa rà tẹ́ ẹ mọ̀rọ̀ epo tí Russia nídìí ẹ̀ ó nídìí petrol Russia nídìí ẹ̀ tí wọ́n máa ra nǹkan ìjà tí ń ṣe ó nídìí ẹ̀ tí wọ́n máa bá ra bàálù Saudi ló wọ́n máa rà èyí wọn ti parí ẹ̀ lábẹ́nú tí report ti lọ sí Amẹ́ríkà pé Saudi ó jù di o
ṣùgbọ́n Saudi nígbà wọn pe Saudi Arabia Saudi lòun ò ní júdì wọn máa manage àwọn méjèèjì ni wọn lọ́rọ̀ ti jọra wọn ọ̀rẹ́ wa ni ọ́ ló tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó tó ti wá mọ̀ta wa lọ́rẹ̀ ọ̀rẹ́ Amẹ́ríkà ni ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ adẹ̀mọ́ ń sọ ní gbogbo àgbáyé pé ìwọ lọ ọ̀gá gbogbo ọ̀rẹ́ wa ti ń bẹ ní gbogbo area yẹn ṣé irú ẹ̀ lọ́yẹ̀ kọ́ lọ di ọ̀rẹ́ Russia kò sí bóun ṣe lè ṣe wọn manage Russia náà tó gbé Russia súnmọ́ wọn ju ibẹ̀ yẹn lọ àwọn kan rẹ̀ sí ship ó cheap ju ọ̀dọ́ yìí lọ Saudi Arabia wà lórí ìjì yẹn o gbọ́ mi yé tí wọ́n ti ń fura sí pé ó ti fẹ́ lọ sí káàpù kiri o Russia ní Amẹ́ríkà kó lóòótọ́ Amẹ́ríkà gbé tiẹ̀ náà wá ó gbé bàálù ńlá ó gbé ship ńlá wá bàálù ti ń bẹ lórí ẹ̀ ó lé lọ́gọ́rùn-ún mẹ́rin wọ́n lè finish gbogbo Lárúbáwá pátápátá 22 country wọ́n lè finish wọn pẹ̀lú ship tó ń gbọ́ àwọn Russia kan sọ fún mi pé òun náà gbé tó ń wá òun ó sì káàntì ẹ̀kọ́ wá jà ní ibi tọ́rọ̀ yẹn ti ń lọ tó ti ń ju ọ̀rọ̀ yẹn dáa lé díẹ̀ pàpọ̀ sígbà yẹn l'Amẹ́ríkà gbé ship ẹ̀ kó nǹkan kan ní point tí Russia ní ó fẹ́ save interest ẹ̀ lé àwọn friend mélòó gan ló níbẹ̀ o friend tó jọjú tó níbẹ̀ ẹ̀yọ kápẹ́rẹ́ náà ni tó dúró dáa ó náà ní Iran ṣé nítorí Iran wa ni tó ń bá wa di ẹyọ kan mú dídì kúkú òǹbẹ Amẹ́ríkà àbùkù ló jẹ́ fún Israel lójú ojú ogun tó wà tó bá Amẹ́ríkà ṣe gbé kínní ń dé ẹni títí ń ronú tí ń wo táràlú ẹ̀ ń sọ pé ájà á padà jẹ́ ẹjẹ́ àṣẹ sùúrù ẹjẹ́ á bá Israẹli sọ̀rọ̀ ni lọ́pọ̀lọpọ̀ lórí ẹ̀ tẹ́ ẹ mọ́ Saudi gan bá Amẹ́ríkà ṣe gbé ṣípẹ́ ẹ̀dí báyìí gbogbo kálukú tó tọ́nu wọn di mọ̀nàdìkì padà tẹ́yìn tó gbé déhùn kọ́ máa ṣe pé yóò àtàkì àwọn ojú kejì mọ́ sọ wo ta ló wá fẹ́ fọ̀ nǹkan kékeré náà ló fẹ́ fọ̀ ọ̀rọ̀ sí àbí ní tó fi fẹ́ fọ̀ àwa ọ̀lẹ tí Israẹli fẹ́ máa bùgà pé ẹ kàn jẹ̀yà gbé ní gbọ́n mi yé ẹ jẹ̀yà gbé pọ̀dẹ̀ sẹ́ńtì ọgbà yín lẹ̀ kò gbọ́dọ̀ wí pé á jẹ̀yà gbé báyìí mọ́ tọ́lá Amẹ́ríkà ti gbé wọ́ọ̀ṣìpù ẹ̀ ó ti gbé kú ìyẹn tọ́ka sí pé ogun tá à ń jẹ́ ogun àgbáyé ni nírísì yìí pé àwọn tí ń darí ogun àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti bá a lọ́wọ́ sógun yìí ogun àgbáyé tó start ní Ukraine gẹ́gẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n ṣe wòye sí torógun Ukraine tẹ̀rí yẹn it is between West and Russia between America ní side America Britain àti France àti Russia díẹ̀ tó wà ní side Russia láti face òun náà ní China bákan náà Iran ẹgbẹ́ mínísìn ogun yẹn ti ń dogun àgbáyé gbogbo àgbáyé ṣe bẹ̀rẹ̀ náà nù Europe náà ló start ogun àgbáyé aláàkọ́ àtẹlẹ́kejì òun náà ni wọ́n tún ti start ẹlẹ́ẹ̀kẹta báyìí ogun ní ìṣẹ́wọ́n tó ti wá gbérú ẹ̀wà sí kíni o Gaza ìsìn wọ́n ń sọ Amẹ́ríkà pé ìrànlọ́wọ́ tó bá ṣe fún Israeli kò gbọ́dọ̀ ní Russia la bá Amẹ́ríkà bá ṣe ìrànlọ́wọ́ tí ò ní náà lówó owó kówó owó rọ́ra dáadáa ṣíìpù yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀rẹ̀ torí tọrọ lọ́rùn jù òun náà ní tọrọ Israeli gàgà lọ́rùn jù gbogbo wọn tọrọ lọ́rùn jù nù ẹ má bọ̀ ọ́ lẹ́jàgùn gbogbo ogun tẹ́ bá máa jà ẹ máa jà látòrí òfurufú torí bá a ṣe ń sọ̀rọ̀ yìí ní gbogbo àgbàlá ayé kò sẹ́ni tó lè jagun òfurufú tó wọn pàápín nǹkan ẹ̀ka tí wọ́n ní lórí ilẹ̀ Lárúbáwá tí ilẹ̀ Lárúbáwá bínú tó banú jẹ́ sí jù tó bẹ̀rù jù òun ni pé Lárúbáwá ò lè ja ogun orí òfurufú kò ní tí ì já kò sí bàálù ẹyọ kan báyìí péré tí Lárúbáwá sí àfi tí Turkey ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí èyí tí Turkey ń ṣe yìí Turkey ti lè ṣe láti bíi 25 years ṣùgbọ́n gbàtẹ́ gbá Turkey lọ́rùn nù wọ́n ní kó ṣàdéhùn 20 years kóhùn ní ṣe bàálù 20 years ti wá parí lọ́dún tó lọ 20 years ti parí lọ́dún tó lọ Turkey ti wá ń ṣe bàálù tó bá sì ti ṣe ọ̀pọ̀lọpọ̀ Lárúbáwá tí ò ní irú bàálù ní ọ̀rà tó bá rà á bíi lẹ́fù ẹlẹ́ẹ̀kejì ní bàálù wà nínú bàálù tí Lárúbáwá lè ní tẹ́rù ẹni tó ní bàálù tí ń dẹ́rù bó òfin ní bàmọ́ kí ló dé tó fi ní Turkey náà gbọ́dọ̀ ṣe wọ́n ní Turkey ń bá wọn fa wàhálà pé alágbára ayé lòun kò sì yọjá alágbára ayé mọ́ ewu ni fún ọ̀wọ́ Turkey láti jẹ́ alágbára ayé torí wọ́n bá ti jẹ́ alágbára ayé ìtumọ̀ ní pé Islam náà àjọ máa pín agbára ayé ṣe ni
bó ṣe rí mo sọ fún yìí o mo sọ̀rọ̀ tán ni o bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn tọ́kì náà wà lè ṣe bàálù mọ́ kò lè ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan jagun mọ́. bákan náà àwọn tí wọ́n ń discover àwọn nǹkan àlùmọ́ọ́nì wọn aláwọ̀ tọ́kì kó develop àwọn nǹkan kan àbíkọ́ káwọn ẹ̀kọ́ kan tó fi lè discover ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùmọ́ọ́nì tó lè sọ di alágbára wọ́n dẹ̀ mọ̀ kò ní ṣùgbọ́n níbi 2 years and a half sísìn Turkey ó kéde pé òun ti complete gbogbo research wọn and then ní àkọ́kọ́ gbà and discover gas and sì discover petrol and discover àwọn àlùmọ́ọ́nì bíi mẹ́rin mi tọ́jà yìí pé tẹ́yìn bá wo gbogbo rẹ̀ gbogbo tẹ́yìn wá lọ sí Europe pátá ètí ń bẹ lọ́dọ̀ àwọn gbogbo tí a wà lọ sí ọ̀dọ̀ Europe wọn ní ojú 1/4 táwọn lọ báyìí báwọn yìí gbogbo tí Amẹ́ríkà ń lò pátá tí Britain ń lò pátá tẹ́lẹ̀ fi ń bùgá Turkey 3 times 4 rẹ̀ gbogbo tọ̀dọ̀ wọn ojú 1/4 lọ so Turkey ti ń ṣe war play báyìí ní ètò ẹ̀jẹ̀ àkọ́kọ́ nu Muslim country tí ó ṣe war play ìyẹn náà fi ń bẹ̀rù náà sọ̀tọ̀ ogun tí ń lọ yẹn ogun àgbáyé ni àwọn alágbèlébù àná ní ń pè ní Britain àti America France àwọn ni wọ́n bá kí Israeli báyìí pé kó máa pa wá ní Gaza 20,000 ó lé díẹ̀ ó ti kú báyìí èèyàn tó sì lé 60,000 báyà bíi 7 ó ti súnmọ́ 70 àbọ̀rà lé ìbọn ti bà wọ́n àbí bọ́ǹbù tí wọ́n wà lọ́sípítù 1.8 nínú àwọn ọmọ Palestine tí wọ́n ju 2.6 lọ gbogbo ará Gaza ju 2.6 lọ tàbá ka àwọn tán ti jáde nínú wọn mọ́ ó lè jẹ́ bí 2.8 1.8 inú wọn wọ́n ti sá dànù wọ́n sì lé wọn mọ́ wọ́n ti sá lu pápá wọ́n ti sá sí pápá wọ́n ń fi ọ̀rá sí páànù wọ́n ń fi ọ̀rá àti tẹ́ǹtì ṣẹlẹ̀ gbogbo àgbàrá tó bá rọ̀ jù báyìí òjò tí ń rọ̀ lẹ́nu jọ́mẹ́ta báyìí ó ń wọnú ilé bá wọn lóru tí ń sùn lọ ni wọ́n á máa fàbọ̀ gbọ̀n àwọn tí wọ́n nílé flat tẹ́lẹ̀tẹ́lẹ̀ for your information tí n bá sọ yìí fún yín ẹsẹ̀ ha àbí nǹkan ti tán ni wọ́n jẹ́ sọ more than 85% ilé tí ń bẹ gbogbo Gaza wọ́n ti wó gbogbo yunifásitì mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n ní wọ́n ti destroy gbogbo ẹ̀ gbogbo hospital kan bẹ tí wọ́n ní lágbára Ọlọ́run Saudi Arabia ò ní hospital kan bẹ wọ́n ní Saudi Arabia bó ṣe tóbi tó wọ́n ní Egypt bó ṣe tóbi tó wọ́n ní wọ́n lè ní mi tó fáyìn tó sì gbá o ṣùgbọ́n èyí tá a wé mọ́jímọ́wù wọ́n máa pè kì í ṣe hospital lásán mọ́jímọ́wù ìyẹn ni pé ibi tẹ́ ti rí oríṣiríṣi hospital oye oríṣiríṣi hospital ni wọ́n kọ́ tó pọ̀ àwọn tó náwó sí pọ̀ pé kí ìyá máa jẹ Gaza wọ́n bá wọ hospital jẹ ni gbogbo Lárúbáwá àti mùsùlùmí àgbáyé wọn wá gbìjà wọn àmọ́ bọ́ ṣe lè gbìjà Gaza tọ́ra Amẹ́ríkà ọ̀ràn jùmọ̀ gbogbo wọn á pa yín dànù South Africa láfíríkà ń bì South Africa láfíríkà ń bì wọn lọ wá bínú lọ sílé ẹjọ́ àgbáyé ní ìgbésẹ̀ tó níìtì wọn lọ gba àwọn adájọ́ tán tó ẹjọ́ rò ó gbé Israẹli lọ ilé ẹjọ́ pé kí ilé ẹjọ́ àgbáyé ọ̀dà pé apààyàn ni káṣí fìyà jẹ ká àrẹ́sìtì president wọn àwọn mínísítà wọn àwọn ẹni tí wọn bá rí àrẹ́sì kò gbọdọ̀ kọjá ní Israẹli kò gbọdọ̀ jáde mọ́ kò gbọdọ̀ travel wọn sì máa wá tí wọn bá ti rí báyìí kan gbé kan ju ẹ̀wọ̀n ká fìyà jẹ wọn kí Israẹli ó san owó padà tí wọ́n fi tún gbogbo tí wọ́n bá jẹ pọ̀ ṣe ṣùgbọ́n ọ̀gá nǹkan tí wọ́n request fún ni pé Eastern lake adájọ́ pé kí Israẹli ò gbọdọ̀ jagun mọ́ àdáwò méjìlá ní pẹ̀lú ẹjọ́ yìí orílẹ̀-èdè 15 ló donate àwọn adájọ́ 15 tí ẹjọ́ wọn bá fífọ́ àwọn mùsùlùmí adájọ́ 8 ní wọ́n support wa bó láṣẹ adájọ́ 8 níbi tí Amẹ́ríkà wà tí Britain wà tí gbá wa tí tó kálukú ò ní pé kọ́ńtì kọ̀ọ̀kan ló donate adájọ́ kọ̀ọ̀kan tó kálukú ò ní pé àwọn èèyàn pé báyìí ni ẹ ṣe ó dé ní tábà wá ní àwọn adájọ́ wọn ò fẹ́ boko ara wọn jẹ́
wọ́n fẹ́ so ojúṣe wọn tí wọ́n ra wọn tí wọ́n bá dẹ́jọ́ yìí tí wọ́n bá dá Ísírẹ́lì lẹ́bi òfin sọ yìí pé kí wọ́n tó lè implement ẹ̀ àwọn orílẹ̀-èdè márùn-ún yẹn no decide alákọ̀ọ́kọ́ ẹ̀tọ́ lẹ́nu tó lè decide l'Amẹ́ríkà sí Amẹ́ríkà ó jẹ́ kí òfin ilé ẹjọ́ kó ṣeé ṣe gbogbo nǹkan tí ń bẹ lọ́wọ́lọ́wọ́ báyìí ní tọ́ka sí pé kò sẹ́ni tí ó gbìjà wa àwa náà lè gbìjà ara wa ará Gaza ó ti rin ìrìn òṣèlú gbogbo àwọn alágbára ayé lọ́lọ́ bá wọn ẹ bá ní bá wọn sọ̀rọ̀ wọ́n mọ̀ pa wá mọ̀ wọ́n fún wọn lè wá padà wọ́n tó ti ń balẹ̀ sí wọ́n tó ti ń ṣe gbá wọ́n tó kógun èyí tó bẹ̀rẹ̀ kọ̀ work Israẹli sàkọ̀ ìtì kún ni ìgbà tó kù ìtún wa bẹ̀rẹ̀ wọ́n ní kí la ṣe ẹnu àwọn tá a múnú àwọn èèyàn wọn rèé ká lè bá fi èèyàn tí a tó lé 20,000 tí a ti tì mọ́lé nínú àwọn 20,000 ìlàjì wọn ọmọ kékèké tí ò tẹ́wọ̀n lọ ọmọ ọdún 8 ń bẹ ń bẹ ọmọ ọdún 5 ń bẹ ń bẹ ọmọ ọdún 9 ń bẹ ń bẹ ọmọ ọdún 10 ń bẹ ń bẹ obìnrin tó ẹsẹ̀ lọlé ọkọ kè é bímọ ètò ti lóyún tó lọ bímọ sínú ẹ̀wọ̀n wàláì tàlà ẹ bá ní rìlíìsì àwọn èèyàn wa la fi kó sọ́jà yín a kó sọ́jà yín lẹ̀ tẹ́ bá ti rìlíìsì àwọn èèyàn wa ogun yìí ó ti bẹ̀rẹ̀ tipẹ́ yẹn ti pa àṣàdé nílò ọba yín jà níbi tẹ́ ẹ wà gbogbo ibi tẹ́ ẹ wà pátá ilé wa ló wà ń bẹ ìlú wa ló wà ń bẹ ẹ pa wá ní lẹ́fi bọ́ bẹ̀ ṣùgbọ́n àwa ní ẹnu bá tó ṣe wáyé àwọn tẹ́ ẹ kó nù wa tẹ́ ẹ tí pa ẹ rìlíìsì wọn nígbà tẹ́ ẹ rìlíìsì wọn lọ́jà lọ sí kíni lọ́jà lọ kọ́ sọ́jà tì í náà àǹdẹ́ orírun wa tó lágbára jù ti ṣe mọ́sáàsì àkṣọ ẹ̀ ń pààyàn ń bẹ̀ ẹ̀ ń da mọ́sáàsì rú àni ẹ̀ má dé bẹ́ẹ̀ mọ́ láti bí oṣù káàbọ̀ ẹ̀ dáhùn àdàsọ́pọ̀ àrìtàlẹ́tì àwọn èèyàn tí ẹ̀ ń pa ìná ń pariwo pé ẹ̀yà máa ṣe gbà wá àwọn àdìkan ló kú gbogbo lára ti di mọ̀nàfíkì lọ́jà dìde ní October 7 láti lọ kó àwọn sọ́jà yín àparáàlú yìí o wọ́n ní rárá o a máa ṣe paráàlú àwọn lẹ́yìn ọ̀rẹ́ yìí tí wọ́n pa àwọn ọmọ Palestine lọ rẹ́rẹ́rẹ́ ní ilé ẹjọ́ ní ìgbìmọ̀ tó lágbára kan ṣẹ̀ṣẹ̀ wá rí lẹ́sì pé lóòótọ́ o Hamas kò pa àwọn aráàlú o sọ́jà ní Hamas lọ bá o kò paráàlú o àwọn fúnra ara àwọn làwọn lọ paráàlú níbi tí wọ́n ti ń ṣe àjọyọ̀ wọn làwọn rúbà àwọn máa sì ní làwọn fi yé bọ́ǹbù irọ́ sì ni àwọn aráàlú ló tẹ́tí wọn pé ẹ sọ òótọ́ wọ́n fẹ́ pa àwọn aráàlú kó lè bá a sọ fún ọmọ ìlú Israẹli pé ẹ sọpọ́ọ̀tì wa níbi ogun tá a fẹ́ bá Hamas jà torí wọ́n ti pìpìà ogun yẹn gan lẹ̀ Hamas náà tó lọ kojú wọn ìjọba ẹ̀ ṣe gẹ́gẹ́ ni pé wọ́n fẹ́ pa Gaza wọn wọn àfẹ́ kí Gaza wà ń bẹ́ẹ̀ mọ́ torí tí wọ́n fẹ́ pa gbogbo Palestine pátá tó kù tí í ṣe West Bank àti Gaza ẹ fẹ́ pa gbogbo ẹ̀rọ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n negotiate pẹ̀lú Egypt lọ́wọ́ wọ́n dẹ̀ ti fún Egypt lówó pé kí wọ́n lo Sinai kán kó gbogbo ará Gaza kó ń bẹ̀ kán lo Sinai gbogbo àwọn ìlú tí wọ́n ní wọ́n kó àwọn ará Gaza lọ àwọn ará ìlú yẹn yarí pé kò sí jọjọ ará Gaza náà yarí ṣùgbọ́n àwọn ará Gaza tí wọ́n yarí yìí tí wọ́n kó yìí wọ́n ní bàbá ṣe pààyàn tán ẹ kú wọ́n ti sọ gbogbo Gaza di tí ò ṣe é gbé mọ́ kò sí ná kò sómi gbogbo ọ̀nà wọn pátápátá ni wọ́n ti fi kíní ẹ̀ńjìn mọ́tò amọ̀tàn wọ́n ti gba gbogbo títì tẹ́ fowó rọ̀gùnrọ̀gùn gbogbo hospital gbogbo university gbogbo secondary school gbogbo primary school wọ́n ti destroy gbogbo ẹ̀ ilé onílé wọ́n ti destroy rẹ̀ gbogbo hòtẹ́ẹ̀lì gbogbo ilé ìjọba pátá police station ní o secretariat ni wọ́n ti destroy gbogbo rẹ̀ èèyàn ti kú àwọn kan ò tiẹ̀ rógbó àtàyè wọn South Africa ni wọ́n lọ gbìjà ìlú tó yẹ pé àwọn tí ń darí wọn Christian orí rẹ̀ burú wọ tọba ń sọpọ́ọ̀tì Israel orí rẹ̀ ti burú ìbá àwọn Christian kan lórí wọn pé olórí burúkú ni ọ olórí burúkú ẹ̀jẹ̀ yẹn 30,000 ẹ̀jẹ̀ yẹn 30,000 tọba bíọ́ ò nílé sùn lónìí orí ìtàwọ̀ burú borí South Africa ọ̀sẹ̀sẹ̀ kí ni bí ó ṣe burú gbogbo lábátẹ́ rí mọ̀náfíkì lọ balẹ̀ ayé wọn jẹ́ nítorí pé ọ̀nà tọ́pọ̀lọpọ̀ wọn gbà dé ipò ọ̀nà ìyànjẹ ni táwọn Amẹ́ríkà wa ń fọ́ ọ́ra wọn lórí pé bẹ́ẹ̀ ṣe ń yàrá ìlú yìí jẹ́ ń da ṣẹ́sà máa ṣe tàwa ànìjẹ́ wọn gbàjọba lọ́wọ́ yìí gbogbo tí mẹ́bẹ́ jù wà lọ tí wọ́n bá dìbò tó free láwọn àlùlẹ̀ lábáwá gbogbo àwọn olórí ilẹ̀ lábáwá ò ní síbẹ̀ ọ̀dà ebi sísí ọ̀pá ẹni ẹ̀ dìbò yẹn ni gbogbo aráàlú dìbò yan Múrísí sísí dé ó sì padànù ọgbàjọba lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ológun ó sì bọ́ kakílẹ̀ olóòtú alágbádá ó tún dìbò wọlé ó tún yíbò fúnra rẹ̀ ẹni tí máa dìbò wọlé ó dẹ̀ gbọ́dọ̀ dìbò pátì tí máa dìbò wọlé wọ́n ní gbọ́dọ̀ dìbò wọ́n ti kó gbogbo àwọn olórí wọn wọ́n ti ń lé wọn káàkiri ẹ wá lọ dìbò kó lẹ̀ ṣe ní wọlé
ṣé ẹ̀rọ tó pọ̀ bò ọmọ ìyá níyẹn jẹ́ ṣe lọ́nu yẹn o ibi tó wá dé dúró ní ìsìn pé gbogbo ọ̀nà tó bá mọ̀ láti fi ran ọmọ ìyá rẹ lọ́wọ́ ètò tẹ́mi mọ́tò hàn jù náà ká tẹ́wọ́ sọ́lọ̀ àkùlé yàtọ̀ da gbogbo yín tẹ́ bá tẹ́wọ́ sọ́lọ̀ tẹ́ ǹbẹ̀lọ́ fún Muslim world ǹbẹ̀lọ́ fún ara Gaza àdúrà tí iná gbà lágbára lọ àdánwò tí wọ́n rí ìwọ̀n ẹ̀ ní rí lágbára lọ kọ́lọ́njọ́ rí bẹ́ẹ̀ ó sì bẹ́ẹ̀ fà tá a sàdúrà náà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillah. شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا